Mo kí wá wípé ẹ káàbọ̀ sórí ètò mi fún ti tòní. Olúwo ó jáde, ó sọ àwọn ọ̀rọ̀ kan wípé ìyàwó òun tí a mọ̀ sí Janesa pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọọ̀ni tó dẹ̀ ṣàlàyé wípé òun ní àwọn àṣírí yìí, òun ní wọn lọ́wọ́. Yorùbá wọ́n bọ̀ wọ́n ní ọba tó bá ń sì wá wò á jẹ́ pé rọwà bẹ́ẹ̀ á jẹ́ pé ìpẹ́ bí ẹ̀ ò pé ọkọ̀ jẹ́ wípé kì í ṣe Ifá òun náà ni ó mú. Olúwo sọ ohun tó ṣẹlẹ̀ láàrin Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ àti ex-wife ẹ̀ eléyìí tó bí ọmọ tí wọ́n padà wá sọ orúkọ ọmọ ní Odùduwà, tí Olúwo sì dúró wípé ìran Odùduwà kan kò sí, bẹ́ẹ̀ ni kò sí sẹ́ni tí ń jẹ́ Oòduà, ṣùgbọ́n ọmọ tí Olúwo bí Oòduà ò ní wọ́n sọ ọmọ ọ̀hún. Ṣé Ọọ̀ni ni arábìnrin yìí bí Oòduà fún ni àbí Olúwo parọ́ mọ́ Ọọ̀ni? Ẹ bá wa farabalẹ̀ láti bá wo fídíò láti bẹ̀rẹ̀ dópin, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí òun náà ni a lọ mú jáde nínú fídíò yìí láti lè jẹ́ kí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá láti jẹ́ kẹ́ rí wípé bàbá ńlá òpùrọ́ àti amúgbó òun náà ni Olúwo ṣe. Which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they set up assassination attempt. They did everything so that maybe the Arusha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni Adeyeye Enetogunwusi that asked him, what was the lady doing with him in the hotel? I won't mention the hotel. Bí Ọọ̀ni ṣe plọ́ọ̀tì ìyàwó yìí sí ààfin fóun tó sì ní òun ò mọ̀ rí rárá láti ibì kankan. Ó lóun ò mọ̀ rí o, ó ní Ọọ̀ni ló bóun wá, ó ní gbogbo bí Ọọ̀ni ṣe ń bá arábìnrin yìí sọ̀rọ̀ ó ní pátápátá ó ní lòun mọ̀, kódà títí kanra hòtẹ́ẹ̀ tí wọ́n ń gbé. Olúwo fi ọ̀rẹ́ sínú láti bí ọdún 5 tí ìyàwó yìí tó ti kọ̀ sílẹ̀, ó ẹ̀ṣẹ̀ wá ń sọ jáde báyìí. Ẹ bá wá pé Olúwo lè rẹ̀ pé kí nìdí tí Olúwo ò ṣe gbé Ọọ̀ni lọ sílé ẹjọ́ nígbà náà? Kí nìdí tí Olúwo ò ṣe pariwo Ọọ̀ni ní Ọba Council eléyìí tí ó jọ pa wọ́n pọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé dájúdájú Ọọ̀ni ń bá ìyàwó òun sùn torí pé Ọọ̀ni ló fóun níyàwó, àwọn Ọọ̀ni ni wọ́n bóun wáyàwó. Látàdé yìí Olúwo ò ní gba ọmọ o àyàfi tí òun bá lọ ṣe DNA test ẹ̀. Àmọ́ ìyàwó arábìnrin yìí náà sọ̀rọ̀, ó sọ̀rọ̀ ilẹ̀kùn, ó explain wípé kò sí nǹkan kan láàrin òun àti Ọọ̀ni o, òun ò sì mọ Ọọ̀ni rí. Kódà arákùnrin ọba kan ní ìlú Èkó òun ló so òun àti Olúwo pọ̀, àwọn pàdé ní pátì ni, pé ibẹ̀ ni àwọn ti pàdé. Arábìnrin òun sì ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ìyà àti ìṣòro àti ìpọ́njú eléyìí tó ń kojú ní inú ilé Olúwo kó tó di wípé ó fi Olúwo sílẹ̀. Arábìnrin ṣàlàyé bí Olúwo ṣe ń mugbó tó ń fa odin. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí míì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí ẹ mọ̀ níta tá a rò wípé bí arábìnrin ṣe ń fẹyín níta bínú ẹ̀ ṣe ń dùn pàrọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe, ṣùgbọ́n ó tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀ débi pé ẹ̀rù gbó bá ẹ̀yin pé àṣé ìyà ń jẹ ènìyàn tó báyìí. Ṣùgbọ́n Olúwo ògbótù bẹ́ẹ̀ tẹ̀ tó jẹ́ pé kò ní nǹkan kan, camouflage lásán àti wípé social life millionaire ó náà ní Olúwo. Yorùbá ní tó bá jẹ́ kéèyàn rí ọ jẹ́ kọ́lọ́run náà tún rí ọ. Ẹ wo fídíò tí mo kọ́ play eléyìí tí bàbá Ògúndògún tí wọ́n ṣe pẹ̀lú Sokoti, ṣe bẹ́ẹ̀ gbọ́n tí bàbá yẹn sọ wípé àwọn ò mọ̀ rí níbi kankan. Fídíò tí mo tún wá play sí kejì yìí, ẹni yẹn ló wá yànnàná bó ṣe jẹ́ wípé former minister of justice ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ló ní ọ̀rẹ́ yẹn gẹ́gẹ́ ló wá mọ Olúwo rí. Olúwo wá láti Canada wá bá ọ̀rẹ́ yẹn ní Ìbàdàn. Ìyẹn sì rèé, ìyẹn minister of justice ti Ọ̀ṣun, ọkọ ẹ̀ ṣẹ̀ kú ni. Olúwa wò wípé ọ̀nà wo ló lè gbà nígbà tí ẹni tó kọ́ ẹ̀ṣẹ̀ kú tó sì wà ní ronú ni ọ̀rẹ́ yìí wá connect Olúwo àti ẹ̀ papọ̀. Ìyẹn gan wáyé kánà wípé wọ́n fẹ́ jẹ Olúwo. Ìyẹn sì súnmọ́ Arẹ́gbẹ́, ó jẹ́ igbákejì Arẹ́gbẹ́ tí wọ́n jọ mọ́ra. Ìyẹn ni Olúwo sọ fún pé òun fẹ́ fẹ́ tó bá lè ṣe é, tó bá lè di ọba Ìwó, tó bá lè bóun ṣe kó òun jẹ ọba, òun ṣe tán àti fẹ́. Eléyìí náà sì gbọ́ wípé àti ọkọ kan ti kú. Ok, òun á sa ipá àtagbára òun. Ìdí nìyí tó ṣe wá mú Olúwo lọ sọ́dọ̀ Arẹ́gbẹ́.
nígbà tó sì jẹ́ pé wọn kì í gba nǹkan tì lọ́wọ́ ara wọn. Now Arẹ́gbẹ́ ló wá pe Ògúndòkun sọ̀rọ̀ wọn wípé táwọn bá jádílẹ̀ táwọn náà wọn ò gbà ẹni táwọn fẹ́ lò gẹ́gẹ́gẹ́gẹ́ gọ́fúnà náà ní òkùnkùn gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ ẹni tí gọ́fúnà sì mú wá náà lélẹ̀ kí ló kú táwọn òkú gbà ìdí tí Ògúndòkun ṣe wá fọwọ́ sí rẹ̀ yípo dà tó nígbà tí gọ́fúnà ti mú yàn wá ẹ jẹ́ ká tẹ̀lé onítọ̀hún láì mọ̀ wípé ẹran náà ni wọ́n mú wá. Èkíní bẹ̀ ni wípé ẹni tó ṣokùnfà bí Olúwo ṣe jẹ́ Olúwo lónìí Olúwo padà fẹ́ arábìnrin yìí o Olúwo padà fẹ́ ìdí rèé tí Olúwo ò ṣe lè nísinmi ìdí rèé tí Olúwo ò ṣe lè ní tí orí àpèrè yẹn ò ṣe lè gbé Olúwo ìdí nìyí tó fi jẹ́ pé iṣẹ́ tí ń bá ewúrẹ́ tí fi sọkọ yẹ ẹ̀ òun náà Olúwo máa ṣe títí tí ó fi gbó. Ẹ̀kejì ọ̀rẹ́ ẹ̀gan tó ṣokùnfà àwọn méjèèjì ní ẹ̀gan wọn ní èpè ló ń gbé Olúwo ṣẹ́ ní ojoojúmọ́ ibi tí kan ìgbàlé Olúwo tí ò ṣe lè gún àwo Olúwo tí ò ṣe lè gún ni. Ẹ wò ó bàbá Ògúndòkun ṣàlàyé bí àwọn ṣe lọ invite Ọbásanjọ́ wá tí jẹ́ pé arákùnrin sì tún bú àwọn ó tún bá wọn jà níbẹ̀ náà ẹ gbọ́ orin ọ̀rọ̀ kódà ohun tí Olúwo tó fojú Ògúndòkun rí tó bá jàgbàlagbà míì ni ó lè ti pokùnso. Drug addiction and irresponsible persecution of innocent community people, including members of the royal families. As a financier who has been supporting Olúwo with my money and everything, I decided to caution him and advise they should stop it. Amongst which is, if you want to install somebody as a chief in Iwo and 10 people are contested, take money from the money you are sure you want to put there. Don't take money from all the 10. You wouldn't accept that. Is that whatever he gets from there is part of the constitution to the throne. I think it's strong because people goes about borrowing money because they want to be cheap or anything. I give him enough money, minimum at least $500,000 every month, which I give him cash and sometimes by bank transfer. I find an offense in my confronting him on that. Like one of his lawyers who defended him in the criminal act filed by the Oba of Iwoki, he promised and he invited them to come and take over the title of Aipate. The title of Aipate. Down. This man didn't seek for him to give him, but he's going to offer him. I'm a living witness to that. Now, you've collected 1.2 million from this man. If the man denies today, I have tape recorded when the man told me the total money Olúwo collected from him without making him the Aipate, and he now brought somebody from his friend in that same family and installed him. I even advised this lawyer to attend the ceremony which he attended. Olúwo was still having the infantry to bring him out and disgrace. Níbi tó lè dé torí pé àwọn fídíò tí mo kó jọ sínú prógámù yìí ẹ̀yin gan tẹ́ ń wọ ẹ̀rù ó bà yín pé àṣé ìwà báyìí òun náà ni Olúwo ti wù tí àwọn èèyàn ò sì rí ń ta tó sì ń wá sórí social media tó wá ń fẹlá bí ẹni tí nǹkan da wèrè ní màá yẹn o bàbá ńlá wèrè ó ní Olúwo bàbá ńlá ẹ̀hànnà burúkú òun ní màá yìí ohun tí ó fi ojú Ògúndòkun rí ó mà ṣe o ẹni tó ó sì níbi tí ṣẹ̀rí mo fi jẹ́ pé ẹjá tẹ̀síwájú ní orí ká máa ṣe lọ torí pé ẹni tá a bá ṣoore fún tí ò bá mọ̀ á bá a bá ṣèkà fún ẹni bẹ́ẹ̀ kò sí tó burú jù bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣoore fún Olúwo òun náà ni wọ́n padà wá di ọ̀tá Olúwo lónìí kódà títí kanra Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ bàbá tó bí Adéyẹyè wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ oore tí bàbá ọ̀hún ìwọ̀n bá ìwé díẹ̀ tí Olúwo kà ìwọ̀n bá ìwé tí Olúwo kà lónìí bàbá Adéyẹyè ní ìtàn Ògúnwùsì ló jẹ́ kó Olúwo kà á àmọ́ lónìí Olúwo ọ̀hún ló wá ń parọ́ mọ́ Ọọ̀ni nípò báyàwó ọ̀hún sọ tí gbọ́ tí bàbá wa Ògúndòkun tí wọ́n ti sọ yìí bàbá wọ́n sọ wípé àwọn ń regret ẹ̀dùn ọkàn ló jẹ́ fún àwọn wípé àwọn làwọn fi Olúwo jẹ ọba wọ́n sì ṣàlàyé wípé kódà nígbà tí Olúwo tí wàárín àwọn ti gùn 500,000 òun làwọn máa ń fún Olúwo ní ọ̀sọ̀ọ̀sẹ̀ 500,000 òun ni àwọn máa ń fún Olúwo
ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Kí sì ló fàjà wọn? Wọ́n ní àwọn sọ wípé kó má hùwà àbàjẹ́ mọ́, kó dẹ́kun ìwà àbàjẹ́ ṣíṣe, kó má gba owó lọ́wọ́ àwọn èèyàn tó rà pé wọn ò ní fi jọba mọ́. Ìdí nìyí tó fi dọ̀tá bàbá tó sì bá bàbá ìjà. Lẹ́yìn náà Yorùbá ní ṣé lóòótọ́ jẹ́ ká sọ pé bàbá Ògúndògún parọ́ mọ́ Olúwo ni, wọn àmọ́ Olúwo rí. Mo tún ní another video míì èyí tó yànnàná gangan tó ṣẹlẹ̀. Báwo l'Arẹ́gbẹ́ṣọlá gan ṣe wá padà wá mọ Olúwo, talent tó mọ Olúwo wá, báwo l'Olúwo ṣe rìn